ṣe bá àwọn adájọ́ ti wáyé àlùjánnà wọn tẹ̀ ti sílẹ̀kùn ẹ̀ka lẹ̀ fún wọn láì tí ì kú ọ̀dọ̀dì lápsì wọn bẹ̀ẹ̀bẹ̀ gbogbo nǹkan làwọn tí wọ́n ń jí kó wọn á kówó wọn á gbówó wọn á gbọ́n owó wọn á lọ owó mi orílẹ̀-èdè wọn náà ni ejò ti mi owó ń jọ sí ìyá ní ń jẹ àyè ara ní ní wáyì ebi ní ń pa wáyì ẹ̀ á mú owó epo ẹ̀ mú kínkìnkín kó ń bẹ́ kọ̀ọ̀ràn kankan ìjọba Nàìjíríà. ìkànnì àwọn àlùfáà ńgbà tó wu Ọlọ́run sọ̀sùn ó ní yá wahidan fi mulki antal ahadu. يا واحدا في ملكي أنت الأحد يا واحدا في ملكه أنت الأحد. يا واحدا في ملكي أنت الأحد ولقد علمت بأنك الفرد الصمد. ولقد علمت بأنك الفرد الصمد. ìwọ Ọlọ́run àfààní yá wahidan mo pè wọ́n ọba àṣọ ọ̀kan ṣoṣo kò lẹ́nìkan wájú kò lẹ́nìkan lẹ́yìn kò ní pé bí n bá parí iṣẹ́ yìí tẹ́ mo fẹ́ sinmi ìwọ náà gbà á gbogbo gómìnà wọn á ní deputy gbogbo pírẹsidẹ́ǹtì wọn á ní vice pírẹsidẹ́ǹtì gbogbo síàmánù kankan oyè ayé tẹ̀ ń yàn ní tẹ́ ẹ fi ń kó owó mi nì ẹ tún máa ní igbákejì ẹ sì gbọ́n igbákejì yẹn ìrówó jí kótó ẹ̀yìn gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ yanjú. àfààní yá wahidan mo wá pè wọ́n lọ́wọ́ ọ̀kan ṣoṣo. yá wahidan. mo pè wọ́n lọ́wọ́ ọ̀kan ṣoṣo. fi mulki. nínú ọlá rẹ ìwọ Ọlọ́run antalẹ̀ ahadu ọ̀kan ṣoṣo ni yóò àṣọ ìwọ Ọlọ́run nínú ọlá rẹ nínú agbára rẹ nínú àṣẹ rẹ nínú òfin rẹ ńjọ́ oòrùn ti wà oòrùn náà ní jẹ́ ẹ wo iye ọjọ́ táwọn èèyàn ti lọ arínú àwọn ànábì Ọlọ́run ẹni ò lè gbẹ̀rún ọdún ẹni ò lóhun tó lé bẹ́ẹ̀ ẹni ò lóhun tó jù bẹ́ẹ̀ lọ ẹ wá wò bàbá ara wọn ni ẹ wò àwọn bàbá wa ẹ wò forefather ẹ lọ gbé látọ̀dọ̀ wọn àwọn bàbá ẹgbẹ́lẹ́lẹ́ karùn-ún bẹ́ẹ̀ ayé kan oṣù yìí náà ni wọ́n lò oòrùn náà lòòrùn ń jẹ́njọ́ náà ìràwọ̀ ń jẹ́njọ́ náà òṣùpá jẹ́njọ́ náà òjò ń rọ̀ níjọ́ náà gbogbo ẹ̀ ní í ṣe òtútù mú òòrù mú gbogbo ẹ̀ ní mú ọ̀kan kan wá dàrú rárá ṣe títí yín wá ń dàrú abẹ́ wàsílám orílẹ̀-èdè kan bẹ wọ́n ń pè ní orílẹ̀-èdè náà ẹ kọjá Damasco bẹ́ẹ̀ bá kọjá Damasco ẹ tún lọ níwájú ẹ lọ níwájú orílẹ̀-èdè yìí pẹ̀lú Australia àti kọ́ńtírì kan ni wọ́n jọ pààlàpọ̀ sáfà ìwà ìsìlámù ń gbọ́. ṣé ẹ kàwé kẹ́ndà nàbẹ́ débẹ̀. pépà ni mo kà o ni mo kà débẹ̀ kó lè yé yín. káfí tètè kó tiẹ̀ pé. wọ́n wá ń pọ orílẹ̀-èdè náà ní Orlandi Lapsi. ẹ kàwé náà kò tún ṣe fún pè mọ́. Orlandi Lapsi àfà ìwà ìsìlámù Ọlọ́run ṣe dáadáa fún wa Nàìjíríà o àwọn adájọ́ ọ̀rẹ́ níbẹ̀ ní Nàìjíríà àwọn adájọ́ gidi lọ́lọ́run kó fún wa ní Nàìjíríà àwọn adájọ́ tí èyí ṣàbòsí lọ́lọ́run kó fún wa ní Nàìjíríà àwọn adájọ́ tí wọn ò ní jìyà lọ́dọ̀ Ọlọ́run kó fún wa ní Nàìjíríà àwọn adájọ́ tí rí wọn pé tí ó dàrú lọ́lọ́run kó fún wa ní Nàìjíríà afẹ́fẹ́ islam Orlandi Lapsi àwọn adájọ́ tí wọn eré wọn dàrú àwọn adájọ́ Orlandi Lapsi yìí afẹ́fẹ́ islam ọmọkùnrin kan wá jí ẹyẹlé gbé ẹyẹlé tí máa fò gbùrùrù ẹyẹlé òun kìkan mọ́lẹ̀ dé ó mú ni ìmú ẹyẹlé dé ẹnìkan ló sì ní lóòótọ́ ẹyẹlé wá rí i pé ẹyẹlé mi lọ́wọ́ rẹ̀ mo rí o tó mú ọ lọ́ọ̀kan ọba lọ́pọ̀ rẹ̀ àwọn agbófinró ọlọ́jọ́ nílùú àwọn agbófinró ti Orlandi Lapsi ní kọ́ńtírì yẹn ọba lọ pè wọ́n ni mo fẹ̀sùn kàn ó gbé ẹyẹlé mi àbá yá wahidan. yá wahidan. ọba tètò ọ̀dàrú mọ́ lọ́wọ́ rí ọkọ ìyàwó ètò ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ àwa gan dètò mọ́ra wa lọ́wọ́ níbi ká máa ṣe sìnà ká máa gbogbo obìnrin olóbìnrin gbogbo múndíà òní múndíà ètò torí ẹ̀ dàrú mọ́ wa gan ọkọ àti oyin tó ń dàrú mọ́ ìyàwó mi náà lọ́wọ́ tọkọ rẹ̀ ò tó ẹ wá wòye Ọlọ́run tí ń bẹ́ tó bọ̀
ọ̀gá iléeṣẹ́ tó dàrú mọ́ lọ́wọ́ ibi wọ́n gba rìbá ọ̀gá iléèwé tó dàrú mọ́ lọ́wọ́ ẹnìkan ọ̀dà fọlọ́hún. kọ́sẹ́ni ó dà fọlọ́hún ẹ wá wo tó fún ọlọ́hún ni. يا واحدا في Ìtì fi ń jọ kan náà. ìtì fi ń jọ kan náà nù níwájú rẹ ọ̀kan lára gbogbo nǹkan. ẹnigbàkejì òrówó tó ọ̀gá. kò rí owó oṣù tiẹ̀ náà tó. kò tó tí yóò máa dínkù náà. yóò máa dínkù náà. òun náà ó torí jẹjà wá lọ. afa islam igbákejì tá à ń pè vice president kìnìkan deputy governor kìnìkan vice president gbogbo olówó olùkànnù. assistant kìnìkan kan Bẹ́ẹ̀ni. owó tiwọn ò tó tàwọn ọ̀gá wájú àmọ́ bí òtítọ́ òun wọ́n tún ju àwa lọ. kọ́dà ni ti ń kó fóònù wọn lọ́wọ́ ó lówó jù wá lọ. àwọn pa nu òun lè kó fóònù bíi márùn dání yóò wá sọ tiẹ̀ sínú àpò yóò kó tọ̀gá dání. ẹnìkankan kò ju Ọlọ́run kan. àṣẹ yá wahidan fi mulkihi antal ahadu walaqad alimtu bi annaka alfardun sama. يا واحدا Ọlọ́run ò ní balẹ̀ àfáwà jẹ́ níjọ́ wọn kọrin yìí ti lọ bí ogún ọdún nísìnyí. أنت الأحد ọmọ èké gbàgbé nǹkan ولقد àwọn àfáàlì ni wọ́n علمت péjú. بأنك الفرد الصمد. pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run wọn fi sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run wọn fi rí náà. àfáà islam Naam. ètò ọ̀dàrúmọ́lọ́run lọ́wọ́ kò sì ní dà. bọ́lá ti ń pẹ́ ẹ tọ́jú àwọn ìyá yín ẹ tọ́jú àwọn bàbá yín ẹ tọ́jú ìyá yín ẹ tọ́jú bàbá yín ẹ sì rọmọ mi òun gbé ya tiẹ̀ sọ́dọ̀ ni wọ́n mójútó yín báyìí gbogbo ntẹ́ ń bá ń jẹ ẹ máa jẹ ntẹ́ bá fẹ́ jẹ kí n máa bá yín sí. wọn ò sì lọ́kàn lè wé wọn wá lọ wọn gbé sùn lọ́wọ́. bẹ́ẹ̀ ni ó sì dìnnà ìyá rẹ̀. ó dì náà ìyá rẹ̀ ní ó ní ìwọ ò ṣe sinọ́ máa mọ ọ̀gá ìyá wọn kọ́. àwọn pé mọ́mí wọ́n láwọn ni wọ́n dákọ̀ rẹ̀. wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ní wò ní náà ṣe sinọ́ máa mọ ọ̀gá àti ṣé mo sọ fún yín pé yá mi ni. ọ padà wá lọ lẹ́yìn kílẹ̀ wọlé. kílẹ̀ wá wáyà ìyá àti ó wò pé ìyá àwọn ọ̀dà kò fáìn ẹwọ ọmọ ti dìnnà ìyá lórí pé ìyá àwọn ọ̀fáìn kò lè dáa fún. kò ní irú ọmọ òun náà àáfà yẹn wà láti kí n sọ fún ọmọ bá ń pé kò lè dáa fún ọ à ń rìpọ́ọ̀tù ni àṣepé. àáfà làwọn ò ṣe pé o. يا واحدا mo pè wọ́n ọlọ́run ọba àṣọ ọba tí ń ṣètò òun ní ṣètì. ìyá rẹ̀ wá dá mọ́ lórí. ملكي أنت الأحد. nítorí pé bàbá rẹ̀ ń bẹ ní sọ̀ọ̀sọ̀ ọmọ wa dáhùn aláàjì nǹkan òní wọn lọ ń múra. يا واحدا يا واحدا يا واحدا يا واحدا واحدا أحد. ẹyọ kan. في ملكي أنت الأحد. ebi gbogbo yín lẹ nígbàkejì abẹ nígbàkejì ni ẹ̀yin kéré yìí ni. kéré ẹ lè gbọ́ yìí nípa ọlọ́run kò sórogún kò sọ́ba kan bá ń gbé òsì bá ń mú òsì bá ń ṣe òsì bá ń wá òsì gbogbo nǹkan ń wo gbogbo ẹ̀ àti samihun basirun kullu shay'in بمرعى وعز معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمرعى. àti bí mọ̀rẹ̀ áhù inú mìíràn ọlọ́run ti ń wo gbogbo nǹkan pátá kì í ṣe pé yọ ọ́ nàgà máa wo nǹkan kan ẹgbẹ́ jẹ́ ń jáde kí ni wọ́n á sí bẹ́ẹ̀. jáde síbo. àti kullu shay'in bi mar'ahu ń wò wá bá ti wà yìí láì nàgà ń wo gbogbo ayé tinú odò ń wò fi kọ́bùdẹ́tì. tinú òfurufú ń wò tinú lẹ́lẹ̀ ń wò láì ṣe péńpé ìwọ ń jẹ lọ́ba kọmíṣánná fọ inú lẹ́lẹ̀ lọ́ba wò. àpèjúwe rẹ̀ ò jìnnà bí ẹni ó gbé èrè ẹyọ kan sínú àtẹ́lẹwọ́ rẹ̀ ṣé kò rí tán inú ọwọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo ayé iná. baba pírẹsidẹ́ntì wọ́n níbi wọ́n rí mọ́ wọn ò rí nǹkan kan. àwọn èyí tẹ̀sí ń já díẹ̀ díẹ̀ nínú epo yìí kọ̀ọ̀ràn kankan o. baba gómìnà ó níbi wọ́n rí mọ́ wọn ò rí nǹkan kan. tọ́lá kékeré tẹ̀ ń já àwọn tẹ̀ ń já wọn ní ojú yín tó ẹ̀ rí nǹkan kan. gbogbo ọ̀gá ó níbi ojú yín tó ẹ̀ rí nǹkan kan bẹ́ẹ̀ bá rí nǹkan kan ni emelenfelefele yìí ó kó gbogbo owó báyìí ẹ̀ sì dákẹ́ kalẹ̀ àti ẹ̀ rí nǹkan kan. wọn ò tiẹ̀ sọ wọn kẹ́ mọ́ pẹ́. ó tún wá kọ́ ẹ̀wọ̀n tọ́lọ̀ ọkọ́ láì sí pé gbogbo ayé lọ fẹ́ gbà lálejò àti ẹ̀ rí nǹkan kan ẹ̀wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà afẹ́wà Islam orúlẹ̀ndì lapsi wọ́n sì ń kó mọ́ yín la. àwọn náà ń kó orúlẹ̀ndì lapsi wọ́n gbé bàbá dé ilé ẹjọ́ sẹ́ni tó gbé ẹni tó gbé ẹyẹ ilé ọ̀padà dẹ́jọ́ orí àwọn adájọ́ ti Nàìjíríà pé gan sọ́padà dẹ́jọ́ ni. ẹ má ọ̀dẹ́jọ́ ẹyẹ ilé. adájọ́ lórúlẹ̀ndì lapsi ọ̀dájọ́ torí ẹyẹ ilé ẹyọ kan ó ní ọmọkùnrin tó gbé ẹyẹ ilé yìí kí wọ́n lọ yẹgi fún kí wọ́n pè wá.
kí wọ́n lọ pa wọ́n máa hang ẹ̀. àsọsẹ nǹkan mi death ni by hanging. sọsẹ nǹkan mi ni kò sí nǹkan mi ẹyẹlé ló ẹyẹlé. àwọn ọmọ ti pa wọn wá dáadáa bóyá. ẹ wá wo orílẹ̀-èdè ẹ wá wo kọ́ńtírì Orlando Lapsi ẹni ó kó 100 billion níbẹ̀ lórílẹ̀-èdè Orlando Lapsi ń gẹ fìlàkì. wọ́n tún jalè mìíràn náà. wọ́n jalè mẹ́ẹ̀ ń gẹ fìlàkì. ẹni ó kó trillion ń bẹ ní orílẹ̀-èdè Orlando Lapsi ń jalè kí ń gẹ fìlàkì. àwọn tó ti kó tiwọn ṣe wá rí wọn ní ẹgbẹ́ méjì kan ní orílẹ̀-èdè tí ń sọ̀rọ̀ wọn. ẹ mà tí ẹ rí wọn tán gan. mọ kàwé yẹn gan ni wọ́n wá ní ẹgbẹ́ méjì kan ABS ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ òṣèlú wọn ní ìlú yẹn. èyí ni èrì yẹn ò pé. ABS ẹgbẹ́ kan nù tọ ọ̀kan wà ń bẹ ARY. gbogbo òkú ònú abc yìí náà. náà ni afẹ́ islam ní Orlando Lapsi. ẹ kàwé. ẹni ọba ti jíwó kó lórílẹ̀‐èdè ni tọ́ba ṣe pé torẹ́ni tí ń bẹ ń pírẹ́sidẹ́ǹtì ń bẹ nísìn ABS ní tiẹ̀ òun lè gbé tiẹ̀ bọ́ba ṣe pé ọba palẹ̀ mọ́ gbogbo Orlando Lapsi country yẹn tó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ ẹ bá ti mú ọtọ́ wá ti ní no mo ti kó nu ARY mo ti bọ́ sọ́dọ̀ yín mo ti join ABS ABY mo ti join yín kò ní rojọ́ kan mọ́ ó kówó gbénu. tọ́ba ti wà nù ẹgbẹ́ wọn. sórílẹ̀-èdè nu orílẹ̀-èdè Nàìjíríà káre bẹ́ẹ̀ bá gbé kọ́bọ̀ ní ọ̀dà ńlọni bí wọ́n bá ń gé ẹ wọn àìsè bákan kò sábòsí lórílẹ̀-èdè Nàìjíríà. tí wọ́n bá sì tí ì dá lọ́dọ̀ wa ìwé ìkàn tí ì dá ni. èyàn wá gbé ẹyẹlé ẹ wá ní kí wọ́n lọ wọn kọ́ lọ pa kí wọ́n hàǹgì ẹ ẹyẹlé. ó yẹ ká bá wọn dá sí i. ẹni bá wá gbé sùn kàn kọ́ bó lẹ́sẹ̀. ó yẹ ká bá wọn dá sí i lérí rédíò. àfàwẹ̀ wàsílám ẹni bá wá gbé sùn kàn kọ́ bó lẹ́sẹ̀. ẹ sẹ́ni pé orílẹ̀-èdè Nàìjíríà ti wá yìí ọ̀dà gan. sẹ́ni pé orí àwọn adájọ́ ti wá pé bíbá yìí gan. sẹ́ni pé àwọn adájọ́ ti wá yìí àdìyàn náà wọ́n ti ẹ̀ ti sílẹ̀kùn ẹ̀ka lẹ̀ fún wọn láì tí ì kú láwọn adájọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà torí àwọn ìdájọ́ báwọn. Orlando Lapsi wọn bẹ̀ẹ̀bẹ̀ gbogbo nǹkan làwọn tí wọ́n ń jí kó wọn á kówó wọn á gbówó wọn á gbọ́n owó wọn á lọ owó mi orílẹ̀-èdè wọn náà ni ejò ti mi owó ń jọ sí. Allahu èmi gan wádìí pé orílẹ̀-èdè wọn. pé mi ń bẹ lọ́dọ̀ mi ní kẹ́ wá wò wó yẹn. ó yẹ kí n yóò wò. orílẹ̀-èdè wọn náà. ẹ kà fún mi náà ni. àwọn Orlando Lapsi wọ́n sì sọ gbogbo ọmọ orílẹ̀-èdè wọn wọ́n sì sọ wọ́n dọ̀dẹ̀. lọmọ tútù. bẹ́ẹ̀ bá jíwó kó ọlọ́nu bí tọ̀hún bá jíwó kó ọlọ́nu. bí kálukú tẹ máa lọ kọ́ńtì káàkiri wọn èlò léèrè àwọn yẹn wọ́n lọ bẹ̀ níwọ̀n. wọ́n lọ bẹ̀ wọ́n rí wọn. a padà a dá sí. Nàìjíríà ò rí báwọn kílẹ̀ mi sábàdà yìí. ẹ bá wọn dá sí lókun. afẹ́ ìwàsílám ọlọ́run wà ní ń wò yín ràn ń wo gbogbo kálukú yín níran. tẹni ó ṣe é dà tẹni tí. ètò àṣẹ Abdulgani lónìí ní Diamond 88.7 ní FM wa ní your shining supreme station ń kìlọ̀ fún wa pé bẹ́ẹ̀ ni gbogbo wa yányá á pàdé ọlọ́run afẹ́ islam ẹ wá jáse wá sí fàyè díẹ̀ afẹ́ islam fatuwatuna al-yawma tadullu ala kulli shay'in biyadillah fatuwa wa lónìí nù ni yóò máa tọ́ka sí pé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátá ọwọ́ ọlọ́run ló wà afẹ́ islam ya man sajadtu lahu wa ana la ara'u afáfẹ́ ó ní mo pè wọ ọlọ́run tí n feri kanlẹ̀ fún báyìí wa ana la ara'u bí n tí n feri kanlẹ̀ fún ọ náà mo pè wọ ọlọ́run n feri kanlẹ̀ fún ọ n sì rí ọ. wa ya man da'awtuhu wa ana la ara'u mo pè wọ ọlọ́run tó ṣe pé n pè ọ n bẹ̀ ọ n kẹ́ ọ n yìn ọ n sà ọ àmọ́ n ò rí ọ. أيا خالق الأكوان بالأمركم يكون أتيت إليك فقد كل حوائجي أفهم الإسلام ويا من وفقت بين يديه وأنا لا أراه أفهم مكبي ولم تقول أو ndun wájú rẹ̀ báyìí mo dùn mo máa wọ mo kanu kẹ̀kẹ́ sí ọ n ò sì rí ọ wọlọ́n ń rí ọ àmọ́ tòun ta èrè ọ náà tòun ti bí n ti ń lo ayé yìí náà tó ti gbé bí tọrọ lọ́ba ní n rí bí kọ́bọ̀ lọ́ba ní n rí bẹ́ẹ̀ kọ́ àti róbó lọ́ba ní n jẹ mà wá bẹ̀ wọlọ́n àhásín lè kọ́ i ìndàmá tààrọ́ ní wà àrọ́ọ̀kà
mo wá bẹ̀ ọ́ ìwọ ọlọ́run sórí mi ti ń lọ ayé yìí bọ̀ báyìí wá ṣe kí pàdé mi tí wọ́n pàdé ìwọ ọlọ́run nígbà tó bá rí mi tèmi náà bá rí ọ wọ́n ṣàjẹ́ ọ da ìwọ ọlọ́run ẹ bí afá lọ parí ọ̀rọ̀ sí afẹ́ wàsílám ẹ bí afá parí ọ̀rọ̀ sí èmi náà wí bẹ́ẹ̀ ọlọ́run ṣe kí pàdé mi rẹ tí wọ́n rí ọ tí wọ́n lórí mi ìwọ ọlọ́run orí mi mo ti lọ ayé wọ́n ṣàṣe ní ìpàdé tí ó da èyí ń ṣe pàtàkì o. afẹ́ wàsílám qala Allahu ta'ala ọlọ́run wa ń sọ̀rọ̀ báyìí yabna adama mo pe wọ́n ma nabi adama ana wa anta salasatu aqsam èmi rẹ ìpín mẹ́ta náà ni mẹ́ta péré ìpín mẹ́ta náà lèmi rẹ fawahidun li ọ̀kan nù ìpín mẹ́ta èmi mu ní wa wahidun lak ọ̀kan nù méjì tó ṣẹ́kù ìwọ ló ní wa wahidun bayni wa baynak ọ̀kan tó ṣẹ́kù láàrin èmi rẹ ni ẹ máa wo ọlọ́run o faminka du'a ọ̀dọ̀ rẹ ní kó ṣàdúà wa minnal ijaba tèmi ọlọ́run ní kí n gbà wa minkal istighfar ọ̀dọ̀ rẹ ní ìwọ ló tọrọ àforíjì pé ọlọ́run ń wò ṣe sìnà mọ́ ọlọ́run ń wò bá tẹ̀dá jẹ́ mọ́ ọlọ́run ń wò dá tẹ̀dá rú mọ́ ọlọ́run ń wò sùn kankan mọ́ gbogbo ohun tí ọ̀dà ọ̀pátì wa minnal maghfirah kí n wá feríjì ọ èmi ọlọ́run ni mo ní wa minka tawba ọ̀dọ̀ rẹ ní kó túbá kó ronúpìwàdà ọmọ Ànábì Ádámà ẹ dákun ẹ jẹ́ gbogbo owó ronúpìwàdà afẹ́fẹ́ sáàmù aláṣẹ Nàìjíríà ṣé wọ́n lè ronúpìwàdà. tó wọ́n lè jákàmù náà. ẹ sọ̀rọ̀ lórí ẹ ṣé àwọn aláṣẹ Nàìjíríà wọ̀nyí tí bí wọ́n ti ń kó àdúgbò yálà ya owó yìí ṣé wọ́n lè ronúpìwàdà pé àkó mọ́ àmọ́ fi tún lù sí. ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni gbogbo nǹkan biyadillah. bẹ́ẹ̀ni èyí náà wọ Ọlọ́run ló wà bọ́bá ti gbìbùbù wọn pé Ọlọ́run lè pè wọ́n sẹ́rí ẹlòmíì ń bẹ àrí àdánwò Ọlọ́run ni ó tó sẹ́rí ẹlòmíì ó rí àdánwò Ọlọ́run ni ó tó sẹ́rí ẹlòmíì sì ní kẹkọ̀ọ́ àdánwò Ọlọ́run ọkàn dé náà òun lọ́kàn yọkàn jíjọ́ kan pé yọkàn rò náà Ọlọ́run ọkàn máa yí lọ́kàn padà bẹ́ẹ̀ náà la ilaha illa pẹ̀lú agbára rẹ̀ yóò sì máa yí ẹ máa pé àwọn èsì báyìí tẹ́lẹ̀ àwọn yí náà nù kéèyàn ó yí kú òǹbí ọ̀dà bó ti bi tí ọ̀dà làgbàgbọ́ òun ni mudabbirul umur gbogbo nǹkan máa yí padà kéèfà yẹsà bàbá ti wù yóò sì máa ṣe é lọ. afẹ́ waslam wa minka tawba ọ̀dọ̀ wọ́n ma Nabi Adama ní kó ronúpìwàdà àmọ́ wa minnal qabul ọ̀dọ̀ mi ní kí n gbà. ní ẹni pé gbogbo ṣíṣe kìràkẹ́ tọ́mọ Adama bá ń ṣe àyàn náfìlà ní àyìnlóru ní à ń gbààwẹ̀ ní okù kọ́gbà. wa minka shukru ọ̀dọ̀ rẹ ni kó o dúpẹ́ fún mi Ọlọ́run wa minni ziyada ọ̀dọ̀ mi ni kí n wá lékún ọ lórí tó dúpẹ́ lórí mi. èmi ṣàdéhùn kí n mọ̀ mọ̀ sẹ́mi ẹni ó bá ti dúpẹ́ ìmọ̀ lékún náà. àfẹ́wẹ́ wàsílám wa minka sabr tiẹ́ ọmọ Nabi Adama ni kó o ṣe sùúrù sówó lò ó tí ì rí ṣe sùúrù má sáré kárí sẹ́lẹ̀ lè ò tí ì kọ́ má sáré kárí bàbá lọ ọkọ̀ ọ̀rẹ́ ni ọ̀rà lè tí ọkọ̀ ọ̀rẹ́ ni ọkọ̀ tí ò gbé bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni ó ti parí ẹ̀ tí wọ́n lọ sin síbẹ̀ ó rí ni ṣe sùúrù wa alayya nasru ọ̀dọ̀ mi lára ṣe wà kó o ní gbogbo tó ń wá ní ọ̀dọ̀ mi lọ́wọ́ èmi mú ní ara sí khusu wasiyyata alimin li ahadin tulabihi haythu qala lahu ọmọ ìyá mi tí wọ́n ń gbọ́ ètò ashabul janna humul faizuna ní Diamond 8.7 tá a wà yìí dákun wá gbọ́ ilé àfààní mo fẹ́ kọ́ ọ gbámú kí lọ́ọ́ gbámú rí àsọ́ọ́lẹ̀ onímọ̀ kan ti ń sọ fún kan nínú àwọn ọmọ kéwú ẹ̀ láàyè tí ti ń sọ fún báyìí pé ìwọ ọmọ kéwú ọmọ wa dúró mọ́jú àfa rẹ̀ ó ní mo rabbiya àfa mi tó rè mí wa mualliman àfa mi tọkọ mi ń kéwú ala qadri ta'atika lillahi lérí déédéé òdiwọ̀n bọ́ ọba ti ṣe tẹ̀lé tọ́lọ́mọ yu'tika an-nas bẹ́ẹ̀ làwọn yóò ṣe máa tẹ̀lé wọn náà wa ala qadri haybatika lillah lérí déédéé òdiwọ̀n bọ́ ọba ti gbàgẹ̀dẹ̀dẹ̀ fọlọ́n tó ẹ̀rí nǹkan yahubuka an-nas bẹ́ẹ̀ náà làwọn yóò ṣe mọ̀gbọ̀n fún wọn náà wa ala qadri hubbika lillah déédéé òdiwọ̀n bọ́ ọba ti ṣe fẹ́ràn Ọlọ́run mọ́ yuhibbuka an-nas bẹ́ẹ̀ náà làwọn yóò ṣe fẹ́ràn wọn náà. ala qadri inshigalika billahi ọ̀rí lérí òdiwọ̀n déédéé bọ́ ọba ti ká ìrújú ń patọ́ Ọlọ́run tó pé àwọn alájí mú yẹn ráyè wọ́n bẹnu lé
wọ́n ṣàdúrà Wọ́n lákòókò. wọ́n pọ̀ lọ́hùn Ìyẹn tó gbọ́dọ̀ lákòókò dáhùn sí, gbọ́dọ̀ ní. yashtagil nasu bika bẹ́ẹ̀ náà làwọn yóò sì ká ìròjú pàtì ẹ̀ náà ẹ máa wo àfa utlubu rif'ata min Allahi ọmọ ìyá mi gbogbo gíga máa wà lọ́dọ̀ Ọlọ́run gbogbo gíga ta yé ọ̀tàn ẹni wọ́n gbé ga ọ̀tàn ẹni ó gbé yàn ga ọ̀tàn ẹni wọ́n fa yàn òkè ọ̀tàn ẹni wọ́n fa òkè ọ̀tàn ẹni wọ́n ràn yàn lọ́wọ́ ọ̀tàn ẹni wọ́n ràn lọ́wọ́ ọ̀tàn ẹni wọ́n dájú ẹ̀ ọ̀tàn ẹni wọ́n palẹ́kún ọ̀tàn la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam. اطلب رفعة من الله لا من الناس má wà lọ́dọ̀ èèyàn o má wà lọ́dọ̀ èèyàn o ọ̀dọ̀ Ọlọ́run ni ó darí ẹ̀ sí o ihris ala an yaskuraka Allahu fi nafsihi máa wá aṣojú kòkòrò kọ́lù wọn bọ́ máa rántí rẹ lọ́dọ̀ rẹ̀ wa an yarfa Allahu qadraka fi samai ọ kọ́lù wọn tún wá gbé ọ̀gá ní déédéé bó o ṣe rántí ẹ̀ yóò gbé ọ̀gá ń sánmà ṣebí sánmà wọn ti ń pẹ́ wọ́n ti pin látọ̀ ń wá fi sama ereke zirizi koko èyí wọ tó ma pín tó fún kálukú wa là ń lò ní kọjá kí táwọn ọmọ tẹnì kọ̀ọ̀kan wọ́n dájú tó wa lọ. àmín. afáwẹ̀ wàsílám ngbọ́. wà á ń yusammayka huwa taqiyan kọ́lọ́ wọn ó sì sọ ọ́ ní pé bẹ́ẹ̀ ni ìwọ yìí olùbáyà mi ni bẹ́ẹ̀ kọ́ ọmọ kájọ wájú àwọn èèyàn kí wọ́n fi sọ bẹ́ẹ̀ o. wà á ma nẹ́ẹ̀sù ti kọ̀kọ̀ àti gbàgbà famin turabin èèyàn tó ń lọ wá nǹkan lọ́dọ̀ ẹ̀ tó ń lọ kanlẹ̀kùn ẹ̀ tó ń lọ sọ tí wọ́n ń pè wọn ò sí lé lẹ́mẹ̀wá ni wọ́n dàmí àtàjọ famin turabin inú yẹ̀pẹ̀ náà lòun náà ti wá ila turabin yóò tún padà nínú yẹ̀pẹ̀ náà. jalla. nawwir qalbaka bi kasrati salati tọ́ ibi àwa ń lọ́nu bẹ́ẹ̀ni. nawwir qalbaka bi kasrati salati tàmálẹ̀ sọ́kàn ara rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún Muhammad sallallahu alaihi wasallam. fa innaha nurun àsàlátù tí mo direct rẹ sí òun náà ní kíni o òun náà ní ìmọ́lẹ̀ o afa ibaslam warq bilisanaka bi dhikrillah lọ́rọ̀ ahọ́n rẹ pẹ̀lú kọ́ máa fi dá bọ́ ọlọ́run máa rántí ọlọ́run fa innahu fakina torúkọ òun náà ní fọkànbalẹ̀ wa'lam ọmọ ìyá mi tí ń gbé tó abirijan náà ní dáhùn tí kò sẹ́m fm láàárọ̀ yìí wa'lam lọ́mọ annal ilma ìmọ̀ tí gbogbo wa ń gbé kì í laysa an yakulu nasu laka alimun ìmọ̀ kọ́ ni kí wọ́n máa sọ pé yéé àfa àti wa wọ́n mọ ìyálà ya kí wọ́n mọ kéwú tí ò da báyìí pé kéwú ni ha kéwú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn afa wa tó. mo rí nǹkan mi fi rò wọ́n. ìmọ̀ ẹ̀ ṣe báwọn àkọọ́lẹ̀ là ń ké yìí o lọ́ọ́mà pé ìmọ̀ ẹ̀ ṣe ká máa ń sọ pé ó onímọ̀ àgbákò yìí ní ń bọ̀ wáyìí ọmọ fọ̀rọ̀ yálà ya mọ̀ bal huwa tawfiqun min Allah. ẹ̀rí báyìí bal huwa tawfiqun min Allah. àwọn kan náà ti ní rí. àwọn kan náà ti ní rí. wọ́n lọ pọ̀ kalẹ̀ bí ajá ni. La ilaha illa wọ́n pọ̀ ìmọ̀ ní kalẹ̀ bí ajá. pọ̀ ni àwọn balahamu ma bá ora. ṣé wàá rí mọ̀ ìtawà wa nílò nìyí òun là àwọn fi ń fasọ́ yamọ́ gbogbo àwọn baba wàlí yìí ọlọ́run tàná àwọn ń fasọ́ yamọ́ wọn la. ẹ wá ń hó aṣọ lára. ọlọ́run wa fẹ́ ká bùkù ní ọkàn Muhammad. ọlọ́run wa fẹ́ ká bùkù ní ọkàn ní Muhammad. bó o ti ní mọ̀ tó tẹ̀lé kun ní tó wọ Muhammad a ní fi ròyìn ẹ. La ilaha illallah. ọlọ́run tó wá dá ní ìní fi mọ̀ ròyìn ẹ. ní fi mọ̀ ròyìn rẹ. ìwà ní bùn ọ. wọ́n pe wa innaka la'ala khuluqin azim. ìwà ní mọ̀ ìwà ní mọ̀ ilẹ̀ fẹ́ wá dọ́dọ̀ ànábì tẹ̀ ní bámbẹ́. wa innaka. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa innaka la'ala khuluqin azim. Ọlọ́run wo Ọlọ́run ìwà ànábì ìwà ló fi ga jù lẹ́ni tó níwà tó dáa jù láyé. Wa innaka bẹ́ẹ̀ni tí ò ní màá wá déwájú rẹ̀ yóò sì mọ̀ bí ó ti bá a lò. ẹni tí ò ní mọ̀ tó bá déwájú ànábì ànábì ó sì mọ̀ bí ó ti bá a lò. ẹ má jẹun wọn ẹ má gbóúnjẹ wọn yẹn dànù ni nítorí kíni. ó tó kọ́ wa bí ó ti bá wọn lò. ànábì tó kọ́ wa bá àti bẹ́ni tí èsè lẹ́sìn wa ànábì tó kọ́ wa bá àti bá wọn lò. ọ̀pọ̀lọpọ̀ wọn ni Muhammad bá lò tán padà dé lẹ́sìn Muhammad. látara wa rẹ̀ tí wọ́n sebo ti rí náà ṣé bí wọ́n ti rí ṣé n tó gbé wọn náà ni. àwa náà dára rẹ̀. àwa náà dára rẹ̀. Wa innaka ó
ti kó èpè kalẹ̀ èpè. عظيم àwọn ta ló ń jẹ èpè àwọn akpé báwọn ó tiẹ̀ wá dọ̀ yín tẹ́lẹ̀ èpè yín lòdì já dúró. ta ló ń jẹ òṣì àdédúró báwọn. ta ló ń jẹ ìranù ìwà ni ọkọ lọ ní. ìwà ni ó ní ìwà ni ó ní ìwà ni ó ní. mọ́dàrẹ́ ẹ̀sìn òun rẹ̀ sì nù àwọn kan ò rí jẹ wọ́n gbé wá fún wọn nù ní tó oúnjẹ wọn nù ní sọ́tàdọ̀ lójúkẹ́tọ̀ lọ́dọ̀ tiwa wọ́n pè wá ní alájì ẹjọ́ ẹ fún wa lọ́mọ kan afẹ́kàn wa bá a pa ẹran yìí. láti dáadáa ni láti dáadáa ni wọ́n ti pè wá báwọn bàbá tí wọ́n á pè wá báwọn àtọ̀ ọmọ ìwọ lọ́ọ́ dún fún wọn gbogbo àdúgbò ni wọ́n hàn rẹ̀ sí kálukú ó sì jẹ́ nítorí wọn kárán bẹ́ẹ̀ ńlẹ̀ àárán ìyá ní ń jẹ àyè ara ní ní wáyì ebi ní ń pa wáyì ẹ à ń mówó epo ẹ ń mú kíkìkì kó ń bẹ kọ̀ọ̀ràn kankan ìjọba Nàìjíríà owó epo kíkìkì jẹ́ ń já. nítorí sẹ́ni pé ọ̀dọ́ tiwa yìí kò tiẹ̀ rán àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ òní pé wọ́n rán wọ́n ti máa rí kọ́bọ̀kọ́bọ̀ lérí ẹ o àmọ́ wọn ò ní sọ fáwọn èèyàn páwọn rí. bẹ́ẹ̀ ni àbí kẹ́ ẹ já kó ṣe fìdí ẹ kí kálukú náà mọ̀ pé ẹ já wálẹ̀ kó ṣe fìdí ẹ. pé 400 naira wọn mú kú òun bẹ àmọ́ àwọn kéékèèké ń omi ò tún yàwọ́ sí nísìnyí omi ò tún yàwọ́ ni aloko na mẹ́ta 200 naira ni. yé àtọ̀ bóla aleko lọ́wọ́ aleko lọ́wọ́ ani gbogbo ìtẹ̀sí ń gbọ́ wọn o ẹ̀ka ń gbọ́ ni o kankan dọ́dọ̀ wọn yà yín o yóò máa wí bẹ́ẹ̀ ni ẹ̀sìn ntọ́ràn wọn níbi 500 naira ẹgbẹ́ kó bẹ́ẹ̀ yẹn káwájọ dé títì kọ́ máa sọ fún mi pé àpò kan lówó mi sáà níjọ yẹjú ẹ̀. ìjọba Nàìjíríà Ọlọ́run kó ṣamọ̀nà yín Ọlọ́run kó ṣamọ̀nà yín Ọlọ́run ìdáyà Ọlọ́run kó mú bá yín ibi ẹ bá dé yìí ara ni ọmọ Nàìjíríà púpọ̀. Ọlọ́run pẹ̀lú yín lẹ́ẹ̀kan tẹ̀ ń sọ̀rọ̀ ni ìlú tẹ̀ ń sọ. ọdún lapsi. àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ṣáájú irú ẹ̀ náà rí ẹnìkan ta kànga fẹ́nìkan. sẹ́ńgbọ́. kànga ló ta o. wọ́n tún ta kànga. wọ́n ta kànga nínú àwọn ọ̀rọ̀ náà tíra ni. ó wá ta kànga ẹni tó wá ta fún ó wá dédìí kànga ńjọ́ kan jọ́ kejì ọba bá ẹni tó ta fún yìí náà èwo lóde owó ọ̀sán owó nú omi. bẹ́ẹ̀ ó lẹ ti ta fún mi. ẹ ti ta kànga fún mi. ó ní kànga mọ́ta yìí tó mi. kànga mọ́ta fún ọmọ tó mi. kí ni kànga kí ló mi. ọ̀rọ̀ wa fẹ́ di ẹjọ́ tọ̀wọ́ wá ní ìtókù ni pé ní sọ́díjà ẹ máa lọ ọ̀dọ̀ mọ́gàjì àbí kẹ́ ẹ lọ lérí ìlú ẹni tí ó dájọ́ yìí. àbí kẹ́ ẹ ń sọ lọ́dọ̀ ọba. tí ó yànjú mú àwọn òde bẹ́ẹ̀ bọ́ ó ti tà á fún mi ó sì díjọ́ kejì ó tó dé pé òun ó gbowó omi tọ́wọ́n náà bá ní àwọn afárá ní àwọn tó ní kò lè tó ibo ló ti tà á fún mi níbẹ̀ ni ibo lómi ṣe jọ́da mo dájọ́ mi báyìí pé omi inú kànga rẹ tó ọlọ́ọ̀ta kún kànga omi inú kànga náà lọ́ọ́ fi wákàtí kan gbọ̀n kú omi. ẹwà àwọn adájọ́ dáadáa. wákàtí kan ni o fi gbọ̀n. bí àwọn adájọ́ Nàìjíríà nù àwọn adájọ́ oore. ó ní wákàtí kan ni o fi gbọ̀n kú omi tọ́ náà wá wò pé tọ́ bá wá ti rí i ṣe bẹ́ẹ̀. ìyẹn gbá díẹ̀ ẹni wọn lọ pa. ó ní gbogbo ìgbà tó bá ti wá dé di odò tó bá ti fẹ́ pọn mi ajẹ́pọ̀ ọmọ sanwó fẹ́ni ẹni tó tà á fún ọmọ sanwó omi inú kànga tí ń bọ̀ sọ. ẹ wò dájọ́ dáadáa. tó bá ti rí i gbọ́n ọmọ wa sanwó fún ọ̀dà padà fẹ́ni ọ̀rà bí ọ̀dà padà kò lè tó bá. ọ̀tá kànga àwọn gbé kànga ni wọ́n ta ọ̀tá omi inú ẹ̀. oríṣiríṣi lọ gbọ́n omi lọ. àwọn àgbàlagbà náà sì ní lọ wákàtí kan gbọ́ omi kó nù ẹ̀yán yán kó kànga kó kànga. ó ní kò ṣeé ṣe ìtọ̀ àdà lópin ìgbà tómi rẹ bá ń bẹ ń bẹ tó bá ti fẹ́ bomi bẹ ọmọ sanwó fẹ́ni ọ̀tá kànga fún. La ilaha illallah muhammadu rasulullah ẹ wò dájọ́ dáadáa ẹ wò dájọ́ dáadáa. Usmanu náà ó ní ara kànga ní fani Muhammad sallallahu alayhi wa sallam. bóòlù wọn ti ra tiẹ̀. ọ̀rọ̀ fún Islam omi yìí tẹ́lẹ̀ bíirù rúùmà ni wọ́n pè é. bíirù rúùmà. ní àwọn pòmí náà tẹ́lẹ̀. bíirù rúùmà. àwọn kèfèrí ni wọ́n ní. bí àwọn bá wa pọn mi jọ kan wọ́n wàá tà fáwọn Islam náà jọ kejì omi ò wá fẹ́ tó wọn. ànábì ní bóòlù àwọn sì pẹ̀lú omi ìgbà yẹn. yashtari bi'ra rúùmà falahu janna. tani yóò ta odò yìí fọwọ́ àwọn àwàlẹ̀ ọmọ sí Ọlọ́run kó sì kọ́lọ́hún yọ̀ǹda àdìyàn náà fún wọn. La ilaha illallah. Usmanu bá ní tọ́ ibi tọ́rọ̀ dé mo rà. àwọn ní tirali janna lọ́fẹ̀ẹ́. tọrọ lówó lòun náà ẹlẹ́sìn Ọlọ́run ó wà rà pa. tirali janna lọ́fẹ̀ẹ́. doni lọ́ba di bírù. ọwọ́ di bírù Usman. n bẹ makado. La ilaha illallah. La ilaha illallah. wọn ọjà fún rí ara wọn kò jà fẹ́ bí rẹ o ọjà fún Islam. ọjà fún Islam ni. bóòlù wọn n'o ti fi ibi tọ́ wa ni jà fáwọn èèyàn. bóòlù ó ṣe fi ipò tọ́ wa ni jà fáwọn èèyàn ti jà fún Islam. àwọn tí yà ń jẹ bóòlù ó ṣe fi àyè tọ́ wa ni bóòlù ó ṣe fi jà fún wọn. ọ́fíìsì tọ́ wa ni bóòlù ó ṣe fi jà fún àwọn ìyá rẹ̀ bóòlù ó ṣe fi jà fún wọn. ipò tó di mú ni bóòlù ó ṣe fi jà fún àwọn ìyá rẹ̀. afẹ́wà Islam bá a ti ń lọ ayé lọ́nu bá a ti ń bá a lọ. kálukú wa dúró ń do fìtínà fúnra báyìí
kálukú wa dúndùn bọ̀ ọba mú wá kó lè rọ́ náà. bọ́ ọba dọ́dọ̀ n bá dọ́dọ̀ rẹ tó ṣe báyìí fún wọn náà ń bọ̀ a ti ṣe wa bò láti wà lọ. àwa arántí ọlọ́run ẹ̀rù ọlọ́run ọ̀wá bà wá mọ́. ẹlòmíì sì kírun ọ̀fẹ́ bá rẹ̀. kọ̀bọ̀gá kọ̀bọ̀mọṣẹ́ kọ̀bọ̀kọ kọ̀bọ̀yàwó irun òṣìṣẹ́ lára rẹ̀. irun òṣìṣẹ́ lára èèyàn èèyàn ń kírun irun òṣìṣẹ́ lára ẹ̀. òkè Kùránì fa. Kùránì ọ̀wá ṣiṣẹ́ lára ẹ̀. ọba di pọ́dọ̀rọ̀ kékeré Muhammad Adébáyé ní yọ̀dọ̀wọ́rù. yọ̀dọ̀wọ́rù ni yọ̀gbàgbé Kùránì tó kékeré yọ̀gbàgbé irun tí yọ̀gbàgbé Islam tó ẹlòmíì lọ ṣọ́ọ̀ṣì fa ṣọ́ọ̀ṣì gan dà mọ́. ṣọ́ọ̀ṣì gan dà mọ́ kó ń ṣọ́ọ̀ṣì ní ìwà rẹ̀ wá dáa. àní wọ́n fẹ́ tanná lọ́dọ̀ kan tí ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ tan jàǹgbó lọ́dọ̀ rẹ̀ ó sì lù pa. èyí tó sì gbọ́ pálá àánú ni kàtàn náà ní ọgbọ́. àwa tá a lá hàn tán Nàìjíríà náà nù Islam àtàwọn Christian. àwa méjèèjì wọn náà ni. a sì jọ àjọ yanta láyà náà. àjọ yanta láyà ni. àwọn ẹlẹ́kẹta wọn gùn wá bá ní. ẹ jẹ́ ń lo gbólóhùn wọn àtàwọn àtẹ̀yìn ẹ jẹ́ á yí padà. kálukú yí padà ìdájọ́ kù sí dẹ̀dẹ̀. ẹ jẹ́ á yí padà. ẹ jẹ́ á yí padà o. ìtọ́ bá ń sìn kọ́ pa ọ́. kọ́ parí. tó ń bá ti ń sìn náà ní kọ́ pa ọ́ ọ̀rọ̀ parí. ṣé bá ti máa balọ̀ náà ni ìyà ń jẹ òṣìṣẹ́ ìjọba lọ́dọ̀ àbí gbàgbé òṣìṣẹ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀túndúgbà lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ tiwa ní adúpẹ́. afẹ́ ìwà Islam mo fẹ́ dá ọ̀rọ̀ yẹn dúró báyìí torí àwọn tí ó bá gba ìbéèrè torí pé sàárà wọn láàsì. ẹni tí ń bá wa ń gbọ́ báyìí látàárọ̀. ẹni tí ń gbọ́ báyìí látàárọ̀ o. mọ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé. tọ́ba tó ẹsẹ̀ wọlé náà ìta lè bí ọ́ múra mọ́. ìta lè bí ọ́ kó múra mọ́ o. a máa retí àwọn tí ó bá pè wá afáwẹ̀ wa Islam ẹ rí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh náà làpákó. ọba dáadáa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bàbá yìí ẹ ti ẹ jẹ́ béèrè kankan gbogbo tá a wí ní sàǹdà fún wa. ẹ fún wọn ní nǹkan nù. ó di dandan. nánà pákó kọ́ wọn. òun nánà pákó ni. nánà pákó ni. òkúfẹ̀ kan wá béèrè kankan kí. alájí nánà pákó ẹ máa bọ̀ ẹ wá gba ráìsì látọ̀dọ̀ ẹnjìnìà Kalẹ́kàwé ẹ gba ráìsì 10 kg. kàn dá gbogbo ẹ lẹ náà. ẹ máa bọ̀ wá gba pẹ̀lú àṣẹ Ọlọ́run. ó kù ìbéèrè méjì torí àfa nánà pákó ó ti kó number 1. òun náà ní ń kà béèrè òun náà ní ń dáhùn. òun náà ní sì ń dáhùn n fi hàn wá pé gbogbo ntẹ wí ló ń gbọ́ ọlọmọsà san gbogbo ẹni tó fẹ́ tí ìfẹ́ gbọ́ ètò àti Al-Jannah tí n fẹ́ ń gbọ́ gbogbo wa ọlọmọsà ń lẹsàn. tani wà mẹ wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ló kọ yín Abdulrahman látàgàkà ẹ sì gbọ́ ètò yìí dáadáa ẹ bá láàárín kí lẹ bá tó gbẹ̀yìn. kí lẹ bá. ọba máa bọ̀ wá gba rice 10 kg máa bọ̀ wá ọba ẹnjìnìà Kalẹ́ ló ní afún ọba máa bọ̀ ọkẹ nìkan péré ẹnìkan ló kù tá à ń retí afẹ́ Islam àti samiyun basirun kullu shay'in bima ìwò gbogbo wa yẹ́yẹ́ àtàfà àtọmọgéwù gbogbo wa ní wo samiyun basirun. aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ló kọ́ yíbo lẹ́tí ń pè. àmín 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 baba fi olúlóyìn ìyá yìí ń ṣàdúrà fún yìí. nígbà tó wá ṣàdúrà ìwọ ọgbà rẹ sí rẹ. ọgbà rẹ sí o torí bàbá tó tiẹ̀ ṣàdúrà fún ìmọ̀ gbọ́dọ̀ fún ọ̀rẹ́ sí. òun náà ló já náà ojókòó. bàbá òun lọ́jà wa náà ojókòó yà yín láì gbà kọ́ bọ̀ ó pè wá ni. ẹ má bọ̀ ẹ wá gba rice 10 kg ìyá dáadáa. ẹ wà ní gbà mí ẹnìkan tó wá kí àdúrà mọ́lẹ̀ o. bẹ́ẹ̀ kí á ti pé kó nígbà mí o kẹ́nìkan tó wá pè mí kọ́ wá pé wàláyì aláyì bàbá fi olú ìnígbà ìbéèrè ó lè má jẹ lọ báwo. ìbéèrè ìyá yọ wọlé sí mi láàrin torí bàbá fi olú aláàánú ni bàbá fi olú ẹni tí ràn yẹn lẹ́kọ̀ọ́ àmọ́ ìyá yà fún bàbá fi olú ẹni tí ràn yẹn lọ́wọ́
ni bàbá fi olú ẹni tí dasọ wọ̀nyẹn lọ́rùn ni bàbá fi olú ẹni tí bá yẹn wo oúnjẹ ni bàbá yẹn dáadáa ni torí ẹ̀ lọ́jọ́ fún yàyẹn ráìsì ẹ̀gìn ni akalẹ̀ kàwé lónìí fún ọ. ọba àtijọ́ mi ẹni ọba tó kí béèrè mi ọba kí àdúrà mọ́lẹ̀ bá. a sàmì. àwa ju béèrè. bá a ti ṣe nù. àwa ju béèrè. abẹ́ wàsílám. ọ̀nà mélòó lọ́wọ́ diamond. sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun kullu shay'in bima ra'ahu. èyí ń náà lọ ẹ̀ka mú lọ́wọ́ ẹni bá tó kí ń gbọ́n ń sì ń rí un. bẹ́ẹ̀ni. kọ́ mọ tó ń wò sí. kọ́ ọmọ wà tó wù kọ́ ọmọ rìn tó rìn kọ́ ọmọ wà tó sọ kọ́ ọmọ rọ̀ tó sọ. ń rí ọ ń sì ń mọ̀ ọ́. àfa sami'un ń gbọ́. sami'un. ó sì rí. ẹni tí ń ṣe wáàsí kárí ni ọlọ́run ń gbọ́ ń sì ń rí. sami'un. ẹni tí ń ṣe wáàsí ìfẹ́ inú ọlọ́run ń gbọ́ ń sì ń rí. sami'un. ẹni wọn kọ nǹkan lé lọ́wọ́ pé báyìí ni o wí báyìí ni o sọ kọ́ sọ dáadáa sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun kullu shay'in bima ra'ahu. ọlọ́run kú sẹ́. afẹ́ ìwà gbà bàbá wa làjí àgbà ọlọ́mọba wa kẹ́ bàbá wa lágége ọlọ́mọba wa kẹ́ wọn. bàbá wa lágbàjì bàbá wa gbárìgìdòmà bàbá wa ńlẹ̀lá bàbá wa òwá bàbá wa ẹbísàlà bàbá wa lumata bàbá wa kọ́ọ̀kagi bàbá wa sultan arifina abdallah kamali mufti tana bàbá wa general abdulrasheed kamalu dini bàbá wa abadola iwola kamalu dini bàbá wa sọfíyùláyì kamalu dini ha bàbá wa oníwàásí àgbáyé ọmọ kéwu gbogbo wọn ha sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun. bàbá wa adékéwu yọ̀lẹ̀ àpò ọmọ pé bàbá àgbà gbọmọ àwọn náà bọ́ wájú ọlọ́run wọ́n ń ṣe fìdáwò wọn lọ́wọ́ báyìí. àwọn tó bí àwọn náà àwọn tó bí àwọn tó bí àwọn tó bí àwọn náà ìyá àti bàbá tí wọ́n ń bẹ wájú ọlọ́run àwọn alágbàtọ́ wa bí bàbá wa Sakari ìyá ńlẹ̀ mọ́ni lókè lèrú alágbàtọ́ tiwa nìyẹn gbogbo orun wọn bẹ́ẹ̀ bàbá wa àfọwọ́ ẹni Muhammad Sani àfọwọ́ ẹ̀gbọ́n bàbá mi nù ni àwọn ọmọ yẹn kọ́ ń kéwú púpọ̀ olúwa bàbá kẹ́ gbogbo wọn sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun. bàbá wọn bá a lọrin ẹ máa bẹ dáadáa pẹ̀lú àlàáfíà. bima ra'ahu. afáwẹ̀ wàsílám ó ń wà sí àgbáyé ìyá kẹ́dẹ̀ ìyá Sharifa alájà àgbà bàbá wa lásọ bàbá wa Mukaddam bàbá wa Sheikh Abdulrahman bàbá wa lásẹ ìyá tó bí bàbá wa lásẹ sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun kullu shay'in. àǹtí bàbá wọn wà sí àgbáyé ilé òkè ọlọ́mọba sí wọn dáadáa. afẹ́wọ̀ Islam àfàgbà Sheikhana Tajul Adab bàbá wòlíì àti gbogbo tuntun tó tẹ̀lé wọn bàbá wòlíì lọ sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun. Tajul Mu'mini Tajul Adabi gbogbo wọn bẹ́ẹ̀ bàbá lágbàjì bàbá wa Labi Onkiji pa bàbá wa Sukuti bàbá wa Labi Onkiji báyìí afọ ọmọdá afa gbẹndu ara ẹran afa kọpa gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa ọmọ hiya bàbá wa Kokoro Karatu bàbá wa Kokoro bàbá wa Bẹngọrẹ bàbá wa oníwìrìdì bàbá ẹwọ ẹlẹ́hà bàbá aláya arásìmù aláya àti gbogbo yẹn basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun. bàbá ń bá ní bàbá lálóore. kullu shay'in bima ra'ahu. afa waslam afa tẹntẹmọ afa ọlọkọ ńlá afa ntẹgbà sami'un basirun kullu shay'in bima ra'ahu. sami'un basirun kullu shay'in. gbogbo àwọn gbogbo kírísítẹ́nì tí mo gbọ́ ètò yìí tí wọ́n máa pè wá bàbá lọlé àwọn kan máa gbọ́ bẹ́ẹ̀. àwọn kírísítẹ́nì tí máa pè wá pé àtúgbàdo ètò yín lè ní o ọlọ́run wájú dáa fún yín o gbogbo yín la kí pé ẹ kú ọdún happy Christmas ẹ sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. àwọn adìẹ ti lọ. basirun kullu shay'in bima ra'ahu. sami'un
بصير àwọn àfa àtà àdàkọ tẹnu wò débẹ̀ Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. gbogbo wọn yẹn lọ́wọ́ bá yọ́nú sí. sàlékù kẹfà ní Muhammad gbogbo àwọn sàbẹ̀. tó pé o Àmín, àmín. àforíjì lọ́pọ̀ kọlọba Abdurrahimi oníwàsí àgbáyé àfàmì dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o àforíjì lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọba Abdurrahimi oníwàsí àgbáyé àfàmì dáadáa. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ìṣọ̀lá bàbá bọ́ndì ò bísímìlá.